ṣé wà kó kí òkú nílé. Ìṣẹ́yìn kì í sí. Ìṣẹ́yìn àti kì í sí. Ọ̀rọ̀ fẹ́dà, ó ní nǹkan tí mo fẹ́ sọ, ó ní òjẹ́ ẹ̀rẹ̀ mo ṣe fẹ́ bẹ̀rẹ̀, á sì ríra. Tí ìyá bá jọ ọmọ ọdún kan, àwọn ọmọ tó wà nínú lágbára lé lórí ibi tí wọ́n ti bí ẹ, kò lágbára lé lórí ẹ̀. Òbí tó bí ẹ, kò lágbára lórí ẹ̀. Ibi tó kù sí, kò lágbára lórí ẹ̀. Nǹkan tó lágbára lórí òun ni ayé tí o fẹ́ lò. Ẹ dákun, ṣé ayé ẹrú la fẹ́ lò? Ẹ dákun lóhùn. Ayé ẹrú la fẹ́ lò. Bẹ́ẹ̀ ni ò ní lo ayé ẹrú. Sọ pé èmi ò ní lo ayé ẹrú. Sọ pé èmi ò ní lo ayé ẹrú. Èmi ò ní lo ayé ẹrú. Yóò yẹ wí bẹ́ẹ̀. Mo sọ mo ní ibi tí wọ́n pín ẹ̀ kò lágbára lórí ẹ̀. Ọlọ́run tó wá dá ọ̀rọ̀ pẹ́lá, ó dá wá tún sí ìlú sẹ́yìn tó ṣàṣìṣe. Ọlọ́run tó dá bàbá wa tí wọ́n wà bí tó dá sí ìlú sẹ́yìn tó ṣàṣìṣe. Ẹnì kọ̀ọ̀kan wá ìwọ́n tó ń jókòó ìlú ìlú kò ti wá tí wọ́n ṣe àṣìṣe ní. Ọlọ́run ò ṣàṣìṣe o. Àwọn Bíbélì ní gbàdúrà fún Jerusalem, àwọn tó fẹ́ wọn á ṣe lè. Mo mọ̀ kó wà ní Quran náà rẹ̀. Ok. Ibo ni Jerusalem? Oke-Ogun. Torí sẹ́yìn Oke-Ogun ló wà. Oke-Ogun ló wà. Òfìkì Oke-Ogun ló wà. Ìgbòho Oke-Ogun ló wà. Gbàdúrà fún Jerusalem ẹgbẹ́ àwọn tó fẹ́ ó ṣe rere. Náà, báwo ni àdúrà náà sọ? Ṣé ká lọ rí òkè ká lọ gbàdúrà ni? Àbí ká lọ mọ́ṣáláṣí ká gbòkò lórí àwọn ká lọ gbàdúrà? Ṣé wọ́n pẹ́ tẹ̀lé ẹgbẹ́ nínú àwọn yẹn náà? Báwo àdúgbò ó ṣe lọ síwájú? Báwo lòkòkò ó ṣe tẹ̀síwájú? Náà, ọ̀ṣẹ́ wọn sọ yẹn. Ṣé mo pé àwọn kọ̀ọ̀kan wà tí a bá tiẹ̀ ń gbìyànjú láti gbé kí gbogbo wọn máa gbé àwọn kan wà pẹ́ẹ́pẹ́ wọn ò ní fẹ́ ká gbé wọn máa fà wá sílẹ̀. Ọ̀rọ̀ wọn wá dàbí ẹni tí ń dáná. À ń dáná, à ń kókè lẹ́jọ́. Àwọn kan wá ń lọ orí kúrò níbi iná yẹn. Ṣé lẹ́yìn ó lò? Nàpọ̀ yìí tó kúrò ní ilé bẹ́ẹ̀ àwọn wá yọ igi kúrò níbi iná ṣe mọ̀ pé ọ̀pọ̀ pa wa nìyẹn. Lọ́dọ̀ tí wa fi sára àtàkà níwájú iná àwọn ará nígbà ń yọ kúrò nínú iná wa. Báwo ni wọ́n ṣe fẹ́ jò? Yorùbá ní ọ̀tá alẹ́, ọ̀tá òde, amọ̀niṣe ni. Àṣèlébọ́ni lọ́wọ́ ṣe rí ọ̀tá àká ó sì dá ọ. Ọ̀tá inú ilé tí wọ́n ń pè ní aṣèlébánidárò, that's your enemy but it's behaving like your friend. Afẹ́ gba gómìnà lórí ìtàbá wo ètò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. A rí pé Ìbàdàn ní sábà ń ṣe é. Èèkàn ní olóògbé Akọ́lá ṣe ìṣiṣẹ́ èṣì. Báwo lọ́wọ́ tí yóò ṣiṣẹ́ gómìnà ẹ̀dúnmọ̀ ẹ̀rọ? Eré pẹ̀lú àṣàkí láti bí oṣù méje nìyẹn. Báwo lọ́wọ́ Ògùn náà ó ṣiṣẹ́ gómìnà? Wọ́n bá gbé kálẹ̀kì nìyẹn. Ó sì lè jọ ọmọ tiẹ̀ náà. Ó lè jẹ́ fọ́nìlì tiẹ̀ náà. Àwọn agbóhùn báwo yẹn ká jẹ ní sí òun là ń gbé kálẹ̀kì. Báwo la ṣe fẹ́ ṣe gómìnà bẹ́ẹ̀? Now, àwọn ará àtàwọn ń wá orí gbogbo ìta lọ pátápátá wọ́n ní kò sí wọ́n wà lọ́wọ́ àwọn
àwa là ń gbé àkùkọ wa ń gbé orí rẹ̀ níbi ìjọ mélòó ọdún wa bẹ̀rẹ̀ pé wọ́n lè ní àfẹ́ ṣe gómìnà wa ṣá bọ́lá ti ṣe gómìnà ni ṣé ò tọ́ sí wa ni ṣé akéré láti ṣe gómìnà ẹni tó ṣe dẹ́kútì gómìnà ṣé ò tó ṣe gómìnà ọ̀dọ́dọ́kú bẹ́là ṣé yóò tó ṣe gómìnà ni. I listened to your lecture and I learned. No, I didn't appreciate that. I didn't assess you like that. But when I listened to you, I said, this man knows what he said. Ṣé ìwọ ò ṣe gómìnà? Àbẹ́mi ní òkú ṣe gómìnà. Àbẹ́mi àbẹ́mi òkú ṣe gómìnà. Àbẹ́mi ní aṣọ ẹ̀rọ òkú ṣe gómìnà. Àbẹ́mi ọmọ ilé òkú ṣe gómìnà. Ẹnìkan wá ń bèrè lọ́wọ́ ní pé wọ́n lẹ́yìn náà fẹ́ ṣe gómìnà. Àwọn èèyàn wa náà wá dúró wọ́n wá sí ìlẹ́yìn rẹ̀. Olóṣèlú wa náà. Àwọn ọmọ wọn. Báwo la ṣe jọ máa dáná? Káwọn kan máa yọ ibi kúrò nílẹ̀. Báwo ni náà yẹn fẹ́ jò? Ẹ bá wa sọ fún wọn. Ṣé rí àdúgbò wa rọ̀ ní o? Àdúgbò wa tutù ní o? Àìfọ wàhálà ní o? Bí ìyẹn bá ṣe lé àgbẹ̀ òkú, ká máa sáré kí báyìí pé wọ́n lè oṣù. Káwọn kan máa wá sọ pé ará àta làwọn máa tẹ̀lé. A ti kìlọ̀ fún ọ pé ẹlọ́gbà dẹ́kùtì o. A sì kìlọ̀ fún ọ pé ẹlọ́gbà chairman o. Torí tó fọ́nbá tí wọ́n ti tọ́ba ti kó 1 million lè lọ́wọ́ ẹ máa fò bí ẹyẹ ni. Ṣé kó máa rí bíi sí? Ó sì lè gba dẹ́kùtì. Ó sì lè mú wọn nípa àpò ara rẹ̀ lọ́fẹ́ gba dẹ́kùtì sí. Ṣé ilé nìkan tó bá gba dẹ́kùtì wà láàrin olóṣèlú ọ̀fẹ́rẹ́ ètò? Ẹni tó bá gba chairman of party ní àsìkò náà wà yìí nínú àwọn olóṣèlú ọ̀fẹ́rẹ́ ètò gómìnà òun la fẹ́ gómìnà òun la dúró fún. Ṣé ìgbà mi kí wọ́n lọ para wọn nínú wọn kó wọ́n bára wọn sọ̀rọ̀ torí ẹgbẹ́ tó ní kí ilé ó ṣòro wọ̀ fún wọn ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ síbí ẹ̀ síbí. Nígbà gbọ́dọ̀ gbọ́dọ̀ wà, wọ́n tẹ̀dá lọ́wọ́ nígbà tí wọ́n gbọ́ ìwọ̀sùn ọmọ ọ̀dọ̀ ọ̀gbẹ̀ sí. Ìwọ́n lọ gba dẹ́kùtì bí ẹ̀ẹ̀márùn-ún. Àwọn fẹ́ẹ̀dì lẹ́ẹ̀márùn-ún, àbúrò ẹ̀kọ́ ni. Ẹni tó fẹ́ẹ̀dì nínú bíi gáàsì, ó kẹ́ gba dẹ́kùtì. Ìjọba ẹjọ́ ní náà níparí ọ̀rọ̀ mi. Ní Ọ̀yọ́ state lọ́wọ́lọ́wọ́ a ní ẹkùn márùn-ún tó lẹ́tọ̀ọ́ sí gómìnà Ìbàdàn, Òkè-Ògùn, Ìbàdàn ní local government 11, Òkè-Ògùn local government 10, Ọ̀yọ́ ní local government 4. Ògbómọ̀ṣọ́ ní local government 5, Ìbàràpá ní local government 3. Òkè-Ògùn náà ló lè dìde láti sọ pé àwọn ojú tàbá arímọ̀sí lọ́dọ̀ àwọn Ògbómọ̀ṣọ́ àti ti ṣiṣẹ́, arímọ̀sí lọ́dọ̀ àwọn Ọ̀yọ́ àti ṣiṣẹ́. À ń pè wọ́n ní G22, that's group 22 unit. 22 ní gbogbo àwọn àyọkùtà àti ìṣe gómìnà yàtọ̀ fọ́kànlá tó ṣe lẹ́ẹ̀kan 22 local government lájẹ́. Ìbàdàn sì ní 11 local government tí 22 bá fẹ́ lóko. Báwo la ṣe fẹ́ lóko? Báwo la ṣe dìbò? Ìsẹ́yìn mo pé ní fún yín ẹ máa ń dìbò sójú kan náà. Ẹ pàtàkì fúnra yín. Ẹ máa ń dìbò sí ojú kan náà. Àkókò náà bá dìde tí wọ́n dìbò sójú kan náà. Tí Ṣakí dìbò sójú kan náà pé ọmọ Òkè-Ògùn ní wọ́n ti túláàsì tí a bá dìbò wa bẹ́yẹ ọ̀kan nínú wa náà ó ṣe é. Náà a dúpẹ́ fún gómìnà Ṣèyí Mákindé wọ́n ṣọ̀nà tó lùjá ọ̀dọ́ wa 3. Wọ́n gbìyànjú a dúpẹ́ ṣùgbọ́n ní ọ̀pọ̀ lókè ògùn tí ò ṣe é rìn. Bàbá yìí Zaria ló ń pé 45 years ló ti pé Zaria. Tó bá wá wálé àwọn ọ̀nàsọ́nà àgbàná oníṣọ́nà nílé ya bí ojúgbọ́dà
ilé rẹ̀ sí gànà. Ewu gbogbo ọ̀nà kí ni mo tẹ̀lé sọ? Ọ̀nà yìí nìkan láàrin Ìsẹ́yìn ló máa dà. Ẹ bá wọnú òrò Ìsẹ́yìn ẹ wọnú ọ̀rọ̀ sọ́nà náà. Àbọ̀lẹ̀ ń bẹ ni. Ẹ wá lọ sí Ìbàdàn. Ọ̀nà jẹ́ wọ́n ń hu wọ́n sì tún ṣe. Ṣé tọ́mọ tiwa náà bá wà ń bẹ̀? Ṣé ò ní ṣe é? Ṣé mo dúpẹ́? Ẹ káàbọ̀ sí ìkànnì Supreme TV lórí ẹ̀rọ ayélujára. Ẹ káàbọ̀ síbi tẹ́ ẹ ti máa ń jẹ̀gbádùn eré ìdárayá, àṣà, ìfọ̀rọ̀wérọ̀, ìròyìn káàkiri bó ṣe ń lọ láàrin agbo òṣèlú, ìfọ̀rọ̀wérọ̀, ìtanijí àti ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi. Ẹ káàbọ̀ sí ìkànnì tó ń fọ̀n lókèlókè.